muntie yanio ye akofa ba muntie Edum TV fo akofa ba muntie yanio ye mofa muntie arefwe Edum TV. Ya yedi. Wọ́n fọ́ sópin yẹn bẹ ní bọ́ kọ́ àtàntẹ́mẹ́. Àtàntẹ́mẹ́ fúnbùnú dẹ́mi fàjò. Àtàntẹ́mẹ́ fúnbùnú dẹ́mi fàjò. Kúndé jẹ̀bi bẹ̀bẹ̀ dáwọ̀ sọ́ ní kúkú ní kankan ní kẹ́kẹ́ ní pé ọ̀dẹ́ àpọ̀fọ́. Kwàmọ́ bá dùn fọ́. Òyàmúlá kẹ́kẹ́. Òyà tuntun ní èrò ànúnú. Àbímsọ́ tẹ sọ́ ìdúmí fẹ́wẹ́. Kúndé jẹ̀bi bẹ̀bẹ̀ dáwọ̀ sọ́ ní kúkú ní kankan ní kẹ́kẹ́ ní pé ọ̀dẹ́ àpọ̀fọ́. Kwàmọ́ bá dùn fọ́. Òyàmúlá kẹ́kẹ́. Òsèǹtì ní èrò ànúnú. Àbímsọ́ tẹ sọ́ ìdúmí fẹ́wẹ́. Ọ̀nkásẹ́ tìrẹ bọ̀ mọ̀ fọ́. Ọ̀nkásẹ́ tìrẹ bọ̀ mọ̀ fọ́. Ọ̀pọ̀tẹ̀ kó tìrẹ kó àjẹkọ́ ọmọ níbo. Ọ̀pọ̀tẹ̀ kó tìrẹ kó àjẹkọ́ ọmọ níbo. Yẹ́fẹ́ kọ́dí àbẹ̀rẹ̀ níbo nù sí. Yẹ́fẹ́ kọ́dí àbẹ̀rẹ̀ níbo nù sí. Tẹ́kùmọ́tì ọ̀dọ̀ fọ́ta. Tẹ́kùmọ́tì ọ̀dọ̀ fọ́ta. Yẹ́pẹ́ mọ́kúmọ̀sì náà kọ́ àmọ́ fábẹ́dí àjò. Yẹ́pẹ́ mọ́kúmọ̀sì náà kọ́ àmọ́ fábẹ́dí àjò. Òkè sílẹ̀ mọ́kẹ́sì ẹ̀dẹ̀mẹ́tì fi. Òkè sílẹ̀ mọ́kẹ́sì ẹ̀dẹ̀mẹ́tì fi. Ó sẹ́fà chẹ́m náà fẹ́ kọ́kọ́ yẹn. Ó sẹ́fà chẹ́m náà fẹ́ kọ́kọ́ yẹn. Ọ̀fọ̀ chẹ́m náà yìí bí ekú nù ọkọ̀ àmọ́ àjò ní sọ́yẹ́ kan kwansen. Ọ̀fọ̀ chẹ́m náà yìí bí ekú nù ọkọ̀ àmọ́ àjò ní sọ́yẹ́ kan kwansen. Obi kwani abakọ́sẹ́ ẹ̀dì sẹ́kùn yẹn. Obi kwani abakọ́sẹ́ ẹ̀dì sẹ́kùn yẹn. Èmi kọ́ chẹ́m tìrì bọ̀bí ẹ̀sìn yìí. Bọ̀bí ẹ̀sìn yìí sọ ti sọ ọmọ chẹ́m so. Èmi kọ́ chẹ́m tìrì bọ̀bí ẹ̀sìn yìí. Bọ̀bí ẹ̀sìn yìí sọ ti sọ ọmọ chẹ́m so. Ọ̀sẹ̀ yìí fọ́ọ̀gùn ní ẹgbẹ́ sìn yẹn. Ọ̀sẹ̀ yìí fọ́ọ̀gùn ní ẹgbẹ́ sìn yẹn. Òbẹ́ sẹ́ntì náà bí ẹ̀ tí wọ́n sìn yẹn. Òbẹ́ sẹ́ntì náà bí ẹ̀ tí wọ́n sìn yẹn. Wọ́n dúpẹ́ lẹ́tọ̀ wọ́n lè rìn fún àwọn ìyá mi náà lọ́wọ́ kí ẹ̀jẹ̀ sáwọ́ bẹ́ẹ̀. Kúkúrú sọ, kúkúrú sọ dáàmú lẹ́mú. Wọ́n ti gbé, wọ́n ti gbé, wọ́n ti gbé, wọ́n ti gbé, wọ́n ti yẹ, wọ́n ti gbé, wọ́n ti gbé. Wọ́n ti tún bá a bẹ́ẹ̀ mi o, wọ́n ti tẹ́lẹ̀ mi o, wọ́n ti tẹ́lẹ̀ tí wọ́n ti bá a náà nínú ìjọba mi o. Wọ́n ti wọ́n lọ sọ nínú ìyẹn bọ̀ kàfà. Máa tún ọ̀sẹ̀ tún wá gbé, wọ́n ti tún nínú ìta, aná tún wọ́n nínú náà, aná ti káyé, aná bá. Ele tuo, ele bo se, ele mo jeba yini baba se, ele sutrati se, sutrati mo mo jebu. Você tu ya da ya sa ku ya kana. Abu no ele ya. Você tu na ba fi ku ti de ba wo, nu mo. Você tu bi ka o, uno bi o uno. Uno bi e ano. Uno bi ka mo abla fo. Ye charity. Baba ko yo ni le tiri. Eke bi e wa le tu na ni o. Ana bẹ́ẹ̀ni wo ewu omi àwọn ana wuli ni o se ba wọn asante ama ne deɛ mu ɔwɔ ne deɛ me fom wa awo bila se ti elimi ni bɔ kɔɔ. What's that do? We don't play yard dog. We don't need to win. We don't need to win nothing. I don't depend on the new bed. I bet you will do me. Say we will not many. And then I can say that we are generous and bread here. As a diamond and the family. Sasa kwa sababu sisi ya njene bagwa. Kwenda sasa bado na kupa hapo. What's that do?
Merci papa. C'est de l'université d'Azemla. Dieu mon coup. On n'a pas. Nous devons dire à l'université tout. Et bien sûr, je m'assume sur moi. On se dit pas mon oiseau. Avant que tu dis, tu m'as dit tout. Asrampo, Yanko Yasi, she ain't Asrampo, when Yakupo told you for Yamaka for the Pofu, Asrampo, Nabena Bena, Moamina, Kotokuna, Winati, Kotoku, Asrampo, on a Mamma, no Pegani, Asrampo, Yadu Mocha, Matches, Asampo, 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 Odunkabra oye mudeni ye odunkabra abenedi ama ho anyo ye odunkabra dia sempa na ayo ye osabare ma abenedi ama ho anyo Bansro abenedie osrin awudie abenedie ye odunkwabra abenedie ama hu anyo wayamu ye denia akasia foya akogufo ye denia wayamu ye denia Show Asrampo, Yankuyo Yasi show Asrampo, Yakupo no Pediani, Asrampo, Yadu Mocheba matches Asrampo, Tributo Asrampo, matches Asrampo, matches Asrampo, Ochoba, Yadu Maya Rosayan, Yosrono, Yadu Maya Rosayan, Yosrono, Anyaye, oya program manjefo. Anyaye, yanu me Rosayan Yosrono. Anyaye, yanu me Rosayan Yosrono. Anyaye, Rosayan Yosrono. Anyaye, oya program manjefo. Anyaye,
so na so tidi no ba wono edimbo adambo adankanyabo afero kompete osatu yetu ambitu amuti okubaje tu ahima uti mano kwa tudu Ano, ulo ya kwa mwa blafo, ye charity, baba bono ni etri, ye wa yesu mani o, ene beni o, e wo ni awa, ana uni o se ba wa, asante mane de mo, bi de be fun wa, ma un president, eni bi ni bo ko. Ya ba ti se ba ye wa u kale, e fa u ko. What's the bracket of Kumaine? What's that? Yeah. And what we go back to here? It's how it was to obey a poor day. And what I think I will work. I guess I will work. It's a Russo Barada. I asked to make me. Yes, I will work. It was to obey a poor day. Was the bracket of Sibantima. But yeah. I ain't
boni ayo nana. Mister, yeni waya na. Mister Debi ebeka iwo. Asante kwa grafo. Boni ayo kaida bio mimi boni ayo. Boni ayo nana. Debi ebeka iwo. Boni kaida bio. Ati kaida bi mimi boni ayo. Asante kwa grafo nana. Boni ayo kaida bio. Kaida bi mimi boni aye nana ebi ebeka iwo kurana pampa suwa kura ati ne kurana pampa suwa kura kura pampa kuna utokura ngani kura pampa kuna utokura ngase Amania wabindo ebuona brego ati brego naje ebuona no ma brego mesme bana na yo edro wo ni na manjia yamba obedombe woda binyemwe na nasaye Sabrasi Sapuaje, Yebemo. Asante mai baka o de bio aye yo say yo baba jiso no one my body for you uya baba ya baba ya baba oya baba na ya baba oya baba ya baba ya baba oya baba ya baba oya baba wadu oya baba oya baba na ya baba Oh, yeah,
Nana Biamro, Robia Biamro, Masmaya Biamro, Lakonina Biamro, Robia Biamro, aye nane se bibi wo baby o aye Kanwa ya wa kupempem sawa chibe kumasanzio kanwa wa kupempem sawa chibe kumasanzio kanwa aboba kanwa ya aye mangwe sawa wenyo kanwa ajiwa kanwa wa kumpempem kumasanzio kanwa wa kumpempem sawa chibe kumasanzio kanwa adoba kanwa yaye kupetumi na naluwe se bibi wo baby o aye kanwa ya
Sorry. My before don't talk. Sit down. Don't talk. Sit down. Don't talk. Come and sit. Don't talk. Yeah.